ìṣẹ́bọ ní ṣògùn bá a ti wáyé parí láàrí o òye oníyẹ kádàrá láyé ẹ máa gbọ́ dúdùn ẹnu èmi lógún ọ̀fẹ́. ìrè lónìí o orí èmi àbírè lọ́jọ́ gbogbo àní ọjọ́ abíní yìí ṣeré ọjọ́ abíní yìí ṣàwàdà o Mj4real Mojisola Amope máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú àgbòkù níní sọjọ́ bí rẹ̀ kórìjó pẹ́ láyé kọ́ dára láwọ̀ bí oṣù káyé rẹ̀ dára kó sunwọ̀n kó dùn bí oyin ọdọọdún ni láṣọ lógúnlógún ọdọọdún ni kan so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ ìgbà ọba dìwò ìyá àmọ́dún alẹ́ àkírà wa tẹ̀rítẹ̀yẹ tówó tọmọ ta ikú bọ̀rọ̀bọ̀rọ̀ òní onísọjọ́ bí rẹ̀ oríjó pẹ́ láyé kọ́ pẹ́ bí má pẹ́ ṣe pẹ́ kó rówó lò gbà káyé rẹ̀ dára kó sunwọ̀n kó dùn bí oyin ìgbà rẹ̀ tó ti ń dùn yìí ọlọ́run ọba òníjọ́ parẹ́ mọ́ láyé mọ́ sàmítàṣẹ́ olórí ire tí gbogbo aráyé ń pariwo. apọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lọ́jọ́ ọkọ abara ṣe déédéé aṣọ ìbàdí àràn lè mí pé sí o ẹni gbogbo ọkùnrin rí tó níbélé yọ ọ̀jáyẹ ni a sì jáde ẹni èyí fún jòwó èyí mẹ́nu fún apọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lọ́dẹ ọkọ ni òdúdú jù bẹ́ẹ̀ ni òpupa jù ọlọ́run ọba mi ló dirí ẹwà bákùkọ rẹ tẹ́ lógbe lórí ìwọ náà kúkú kọ orí ọ̀fẹ́ Olódùmarè lọ jẹ́ ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá wọ́n ti dẹni àgbègbè ooo àní àwọn èèyàn lẹ́jọ́ sùn lálẹ́ àná wọn ò lórí ọ̀fẹ́ àti yajú lọ́jọ́ òní máa dúpẹ́ fún Olódùmarè ọba ni sọ pé orí mi àbírè àyà mi àbóbì kan a kì í bùrìnbùrìn káyọ̀ tẹ̀sẹ̀ lẹ̀ o ọ̀pẹ̀pẹ̀ o tó ti dé àwọ̀ ẹsẹ̀ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ Ìjẹ̀bú ọmọ aláàrẹ̀ Ìjẹ̀bú ọmọ báńtà ọmọ ẹlẹ́ni àjòwúre máa gbọ́ dídùn ẹnu èmi o Mj4real ṣé bí wọ́n ní ń kí o Mojisola Amope máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ọmọ awúre fàṣẹ banú ọmọ awúre fàṣẹ banú ọmọ awúre fàṣẹ banú nínú ilé bàbá rẹ ni ọmọ alágẹmọ abìjọ wìnì alágẹmọ abìjọ wẹ̀ndínlógún o nínú pálọ̀ bàbá tiẹ̀ ni ọmọ àbàtà bùtú o ọmọ agẹṣin lọ́sàn-án gẹṣin lóru ọmọ ní tóyìnbó ní o bàbá yín ló ló sàkàrà bàǹdẹ̀ nínú ilé bàbá ẹ̀yìn ni ọmọ adìyẹ bà lókun ó mèló ló ara òrókùn bẹ́ẹ̀ lára ọ̀rá adìyẹ ọmọ òsè ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀ òyọ̀ dákun mọ́yọ̀ mọ́ o òsè ni ó lè pani ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ sè pupa tó ọmọ bẹ́ẹ̀ sè òkúkú sí ilé o ọmọ ẹlẹ́ni àjòwúre máa ń gbọ́rọ̀ ẹnu mi ọmọ alágẹmọ mẹ́rìndínlógún o ebi wọ ni kí o dákun mọ́ gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan àgbò Olódùmarè ò wá ní sanwó ọmọ awúre fàṣẹ banu ọmọ báńtà ọmọ elémèlè ebi wọn ní kí ọmọ ọba máa ń gbọ́rọ̀ ẹnu mi ọmọ ọba jagúra àgbò Olódùmarè ò ní táwọ́ náà lágbò Olódùmarè ọba tí jẹ́mi ni èmi kí ọlọ́dún èyí náà o ìgbà wọn bá dìwò ìyá àmọ́dún alẹ́ àkírà wa tẹ̀rítẹ̀yẹ tówó tọ́ mọ́ta ikú bọ̀rọ̀bọ̀rọ̀ bọ́ bá ń gbórin ewì tó dùn yàtọ̀ ẹgbẹ́ Akórèdé family ẹni kí n kí ọkọ ọjọ́ bí o wọ́n ní máa lu ọlọ́gbọ́ ẹnu lábẹ́ ìyá mi Mọ́rẹ́nikẹ́ princess aya bàbá rìndé ní pé o sọdún mọ́dún kọ́ dára láwọ̀ bí oṣù káyé rẹ̀ dára kó sunwọ̀n bódùn bí oyin wọn ní kọ́ pẹ́ láyé kó rí bá ti ṣe wọ́n ń pé happy birthday to you.